lálẹ́ òní. Ilé kan dàwó lulẹ̀ ní Ògèrè ó sì ṣekú pa ènìyàn 4. Ìjọ Pentecostal Bible Ministries kéde àwọn ìlànà ètò rẹ̀ fún àjọ̀dún ìdásílẹ̀ ọdún 26. Ẹ̀kálẹ́ àpèsìmì ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn la máa fún yín láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Bùnmi òní ní orúkọ tèmi ẹ̀wà àkọ́fìdílé láti gbádùn ìròyìn náà jọba. Aláṣẹ Muhammadu Buhari ti kí Olúbàdàn titun Ọba Moshood Ọlálékan Ìṣọ̀lá kú oríire gígùn orí ìtẹ́ gẹ́gẹ́ bí Olúbàdàn 42 nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Akọ̀ròyìn wa ní ilé ìjọba Jídé Onífádé ló jábọ̀ ìròyìn yìí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti gbé ìgbìmọ̀ ìṣèwádìí ẹlẹ́ni 4 kan kalẹ̀ láti ṣe ìwádìí ohun tó ṣokùnfà ìdàwólulẹ̀ ilé kan tí wọ́n ń gbèrò láti dàwólulẹ̀ èyí tó ṣekú pa ènìyàn 4 nílùú Ìpẹ́rù lágbègbè ìjọba ìbílẹ̀ Ìkẹ́nẹ́ nípínlẹ̀ yìí. Ilé olókè kan náà èyí tó wà lójúnà Ògèrè nílùú Ìpẹ́rù ló dàwólulẹ̀ tó sì pa ènìyàn 2 lásìkò tí àwọn onílé náà ń wó lulẹ̀ lọ́nà àìtọ́. Àtẹ̀jáde kan látọ̀dọ̀ akọ̀wé ìròyìn gómìnà Kúnlé Ṣómọ̀rìn sọ wípé gómìnà Dàpọ̀ Abíọ́dún ti gbé ìgbìmọ̀ ìṣèwádìí kan kalẹ̀ sínú ọ̀ràn náà nínú èyí tí a ti rí kọmíṣánná fún ìgbèrò ilé Túnjí Ọdúnlámì, olùdámọ̀ràn pàtàkì lórí àyíká ọ̀gbẹ́ni Ọlá Ọ̀rẹ́sànyà, olùdámọ̀ràn pàtàkì fún àjọ ilẹ̀ àti ìmọ̀lẹ̀ ọ̀gbẹ́ni Ọlọ́ládé Sàlámì àti kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ yìí ọ̀gbẹ́ni Lánrè Bánkọ́lé láti bójú wo ohun tó ṣokùnfà ìdàwólulẹ̀ ilé náà kí wọ́n sì jábọ̀ padà láàrin ọ̀sẹ̀ kan. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP yóò máa gbé ìgbìmọ̀ kan kalẹ̀ èyí tí yóò máa bójú wo lásìgbò tó ń falẹ̀ nínú ẹ̀ka ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Èdó. Alága àpapọ̀ ẹgbẹ́ náà aṣòfin àgbà Iyocha Ayu lásìkò ìrìn àjò àbẹ̀wò ìlàjà rẹ̀ sílùú Benin rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn àgbààgbà àti alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú náà bí ó tún ti pè fún ìtìlẹyìn wọn fún gómìnà Godwin Obaseki láti lè yanjú lásìgbò náà. Elizabeth Ọmọkọ ló jábọ̀ ìròyìn yìí. Afurasí adigunjalè kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sodiq Yahaya ní ọwọ́ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ̀ ní ọjọ́ 10 oṣù yìí lásìkò tó ń ṣiṣẹ́ láabi rẹ̀ níbùgbé àwọn akẹ́kọ̀ọ́ kan ní Ìparà lágbègbè ìjọba ìbílẹ̀ Àríwá Rẹ́mọ nípínlẹ̀ Ògùn. Ọwọ́ tẹ afurasí látàrí ìpè pàjáwìrì tí ọ̀gá ọlọ́pàá tó wà ní àgọ́ ọlọ́pàá Ìṣàrà gbà wípé àwọn adigunjalè tí wọ́n tó 6 kọlu ibùgbé àwọn akẹ́kọ̀ọ́ kan ní Ìparà Rẹ́mọ. Ní lọ́gán ni ọ̀gá ọlọ́pàá náà Ṣóbìyí Olúwatósìn kó àwọn ikọ̀ rẹ̀ pẹ̀lú ikọ̀ fìjìláńtẹ́ tí wọ́n sì lọ síbi ìṣẹ̀lẹ̀ náà. Bí àwọn adigunjalè náà ti rí àwọn agbófinró ni wọ́n dáná ya wọn tí àwọn pẹ̀lú sì dá wọn lóhùn. Lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn adigunjalè náà tí wọ́n farapa yánnayànna ṣíyán láì dúró gbọbẹ̀ wọnú igbó lọ. Ọwọ́ tẹ Yahaya Sodiq nínú igbó níbi tó ti ń jẹ̀rora ọgbẹ́ ìbọn. Ó sì ti pèsè ìròyìn lórí iṣẹ́ láabi wọn fún àwọn ọlọ́pàá. Ní báyìí ẹ̀yin ará, ẹ jẹ́ ká dá dúró dẹ̀ ní ìròyìn wa láti tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Àwọn èèyàn kan ń tan ìròyìn ayédèrú kálẹ̀ nítorí ìkórìíra àti láti pẹ̀gàn, èyí sì léwu púpọ̀ fún ṣọ̀kan àtààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn aṣinilọ́nà gẹ́gẹ́ bí ìròyìn ayédèrú ti di ẹ̀rù ọmọ ọ̀jẹ̀jẹ̀ fúnjọba tiwantiwa, òun ló sì jẹ́ atọ́nà fún ìkórìíra àti ìṣera ẹni gbọ́ láwùjọ wa. Ẹ gbọ́ bí ẹrù èsòbe kì í ṣẹrù ẹnìkan o, ojúṣe gbogbo wa ni láti pawọ́pọ̀ dẹ́kun ìtànkálẹ̀ ìròyìn ayédèrú. Fún díẹ̀ yìí, rí i dájú pé ó tọpinpin orísun ìròyìn àti bó ti ṣe kójú òṣùwọ̀n tó. Rí i pé ó lòdì sí ìròyìn ayédèrú. Ilé-iṣẹ́ ètò ìròyìn ìjọba àpapọ̀ ló ń ṣonígbọ̀wọ́ kéde yìí. Ẹ káàbọ̀ padà, ìròyìn tẹ̀síwájú. Gbogbo ọjọ́ 11 oṣù kẹta ọdọọdún ló máa ń sàmì àkókò tí ìjọ Pentecostal Bible Ministries máa ń ka ìbùkún rẹ̀ tí yóò sì máa jẹ́ pàtàkì nínú ìtàn iléeṣẹ́ ìránṣẹ́ náà. Ìdí nìyí tí iléeṣẹ́ ìránṣẹ́ PSBM fi pe àpérò àwọn oníròyìn
láti kéde àwọn ìlànà ètò tí wọ́n fi ń sàmì àjọ̀dún ìjọ náà àti àjọ àdúrà rẹ̀. Akọ̀ròyìn wọn bá wọn wà níbẹ̀, ẹ gbọ́ àbọ̀ rẹ̀ síwájú sí. Àdásílẹ̀ lọ́dún mẹ́rìndínlọ́gbọ̀n sẹ́yìn, ìjọ Pentecostal Sanctuary Bible Ministries ló ti la onírúurú ìjì kọjá láti lè ṣe ìfìdímúlẹ̀ àṣẹ Ọlọ́run fún ìjọ rẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú àti lẹ́yìn odi. Alákòóso ilé ìránṣẹ́ náà, Wòlíì Sunday Dáre Ìyàndé, níbi àpérò àwọn oníròyìn kan èyí tí wọ́n ṣe láti fi ṣíde àjọ̀dún ọdún kẹrìndínlọ́gbọ̀n ìdásílẹ̀ ìjọ náà àti àpérò àdúrà ológun irú rẹ̀, èyí tí àkòrí rẹ̀ Ọlọ́run tító sọ wípé Ọlọ́run ni El Shaddai tó ní ohun gbogbo ní ìkáwọ́ rẹ̀, ó sì ṣetán láti ṣe ìbápàdé gbogbo ìbéèrè àti ìfẹ́ àwọn ènìyàn rẹ̀ tí wọ́n bá sìn tọkàntọkàn. Bákan náà ló rọ gbogbo onígbàgbọ́ láti ní ìgbàgbọ́ nínú tító Ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ wípé a wà ní àkókò lásìgbò ọrọ̀ ajé, àìsí iṣẹ́ àti ìrẹ̀lẹ̀ káàkiri gbogbo àgbáyé. Lára àwọn ètò tí wọ́n là kalẹ̀ fún àjọ àdúrà àti ọdún yìí, èyí tí yóò bẹ̀rẹ̀ ní 20 oṣù kẹta ọdún 2022 ní ọjọ́ àìkú, ní ìwọ́de àdúrà, nígbàtí ìsọjí ojoojúmọ́ yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ 21 sí ọjọ́bọ̀ ọjọ́ 24 oṣù kẹta tí a wà yìí bẹ̀rẹ̀. Alákòóso ìjọ PSBM Wòlíì Sunday sọ àwọn àsọtẹ́lẹ̀ tí Ọlọ́run là fún ọdún yìí. Lẹ́yìn èyí ni wọ́n gba àdúrà fún Akilẹ̀ Ìjẹ̀bú, ìpínlẹ̀ Ògùn, orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé lápapọ̀. Bùnmi Òní ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ NTA Ijebu ode. Kí á tó mú ìròyìn ti àṣálẹ́ òní wá sí ìdánidúró, ẹ̀gbọ́n àwọn kókó tí a mẹ́nubà lẹ́ẹ̀kan sí. A mú wá fún yín wípé ìjọba ìpínlẹ̀ Ògùn ti pàṣẹ ìwádìí sí ohun tí ó ṣokùnfà ìdáwólulẹ̀ ilé kan ní agbègbè Òkèrè níbi tí ó ti ṣekú pa ènìyàn 4. Bákan náà ni a tún mú wá fún yín wípé ìjọ Pentecostal Bible Ministries kéde àwọn ìlànà ètò rẹ̀ fún ìdásílẹ̀ ọdún kẹrìndínlọ́gbọ̀n rẹ̀. Tó kò ní jùbà lọ nínú ìròyìn wa fún ti àṣálẹ́ òní, yòókù tó di lọ́la láṣẹ Èdùmàrè. Orúkọ èmi oníròyìn lẹ́ẹ̀kan sí ni Bùnmi Òní. Ó dàárọ̀, ká sùn láyọ̀.